Olùdásílẹ̀ iléeṣẹ́ AIT Raymond Dokpesi ti jáde láyé. Olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn AIT African Independent Television olóògbé Raymond Dokpesi ti jáde láyé. Ọsibítù kan nílùú Àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa ni wọ́n lọ́kùnrin náà dákẹ́ sí. Ọkùnrin olóṣèlú tó jẹ́ ọ̀kan nínú àwọn àgbà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP yìí la gbọ́ pé ó ṣe díẹ̀ tó ti ní àìsàn rọpárọsẹ̀ èyí tí wọ́n ní ọkùnrin náà ti ń gba ìtọ́jú lé lórí kó tó wá padà jáde láyé láàárọ̀ kùtùkùtù ọjọ́ ajé Monday ọjọ́ 29 oṣù karùn-ún yìí. Ẹni ọdún 71 ni kọlọ́jọ́ tó dé. Nínú àtẹ̀jáde kan tí àwọn mọ̀lẹ́bí olóògbé náà fi léde, èyí tí ọmọ bíbí Dokpesi tó jẹ́ olóòkọ bàbá rẹ̀ Raymond Dokpesi Jr. fi léde lọ́jọ́ ajé Monday ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 yìí ló ti kéde pé pẹ̀lú ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn gidi la fi kéde ìpapòdà olóyè àgbà Raymond Aleo Anthony Dokpesi tó joyè ẹ̀zọ́mọ ti ilẹ̀ wépawano tó jáde láyé lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Olóyè àgbà Dokpesi jẹ́ ọkọ rere, bàbá àtàtà àti bàbá àgbà gidi. Ọ̀pọ̀ èèyàn ló sì mú lọ́rẹ̀ẹ́ àtàtà nígbà ayé rẹ̀. Àdánù ńlá ni ikú rẹ̀ jẹ́ fún gbogbo àwọn tí wọ́n mọ̀ ọ́. Olóyè àgbà Dokpesi tún jẹ́ oníṣòwò pàtàkì tọ́pọ̀ èèyàn bọ̀wọ̀ fún. Ó rí tajé ṣe, ó sì ti làlùyọ gidi nídìí ọ̀pọ̀ okòwò tó dáwọ́lé. Aṣíwájú ló jẹ́ nídìí ètò ìròyìn, ẹlẹ́yinjú àánú tó lawọ́ sáwọn èèyàn ni. Ó sì fi èyí tó pọ̀ jùlọ nínú ìgbésí ayé rẹ̀ sin orílẹ̀-èdè yìí àti ìlú abínibí rẹ̀. Ipa tó fi sílẹ̀ nínú ìgbé ayé àwọn èèyàn kò lè parun títí láé. A dúpẹ́ fún ìfẹ́ àti àdúrótì táwọn èèyàn ti ń fi hàn sí ìdílé Dokpesi láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. A rọ̀ yín láti máa rántí wa nínú àdúrà àti èrò yín. A ó máa kéde bí ètò ìsìnkú yóò ṣe lọ sí láìpẹ́. Kí Ọlọ́run tẹ́ ọkàn rẹ̀ sáfẹ́fẹ́ rere o. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde náà ṣe wí. Àwọn ìyàwó, ọmọ àti ọmọ-ọmọ ló gbẹ̀yìn olóògbé náà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.